ọ̀nì tó ń jẹ ọ̀nì báyìí lájà mi san ni eléyìí ìmí àní atúnmí abọ́ rẹ̀ ajẹ́pàbọ̀ rẹ̀ ló dùn àti ọ̀rọ̀ míyàn nìyẹn o torí tó bá ń sọ̀rọ̀ bọ̀ kí máa ń sọ̀rọ̀ pẹ̀lú ọpọlọ. ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn ọba ti rí báyà wa kì í sọ ètí a bá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe kó lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré ó yẹ ká sojú abẹ́ bóyá. whereas ọba wọn yìí bí akínní kì í ṣèràn ọ̀rọ̀ míyàn ìbàríbà látọba tẹ́lẹ̀ àtìgbà kọ́ prove ẹ̀ ìbàríbà ni kì í ṣe Yorùbá àwọn ìbàríbà náà ló dé wàhálà wọ́n fẹ́ máa kílèmù kan tí wọ́n kílèmù tọ́ba ìkan tiẹ̀ tún sọ pé Ọ̀yọ́ ló ń gbowó jù ta ló ń ṣe slavery ta ló ń ta ọmọ ìkejì ẹ̀ ta ló ń ta ọmọ ìkejì ẹ̀ Ọ̀yọ́ kọ́ ni àwọn ló ń ta gbogbo ọmọ Yorùbá fún òyìnbó ń gbà yẹn òyìnbó tó ń sọ ló fún ọkọ lọ́pọlọ kí ni ọ̀ní tà bẹ́ẹ̀ náà ni Aláàfin nǹkan ọ̀tún ládé adé aládìkú ni wọ́n gbà fún bẹ́ẹ̀ ni ó tọ̀rọ̀ yìí tó bá fẹ́ kí àwọn Sunday Igboho ládé adé aládìkú ni wọ́n gbà fún kò ní adé wàhálà àti ọ̀rọ̀ mìíràn ò fi adé jẹ ọba ọ̀rọ̀ mìíràn yẹn kò fi adé jẹ olùyọ wọ́n gba adé fún ni so kí wá ni wọ́n fẹ́ máa jà fún ìrọ̀jù tọ́ba archaeology tọ́ba fẹ́ ṣe anything in world kò sí ìràn kan tó ń rántí Ọ̀yọ́ Ifẹ̀ náà máa ń padà wá táwọn òyìnbó bá fẹ́ sọ pé Yorùbá tọ́ba fẹ́ sọ pé ní kíní kò sí ìràn kan tó ń sọ pé Ọ̀yọ́ Ifẹ̀ ni ṣé artifact ní terracotta ní gbogbo ẹ̀ mo sọ fún yín Yorùbá wọ́n ní tó ṣe máa ń kọ history wọn which is oríkì òwe àti tó ṣe máa ń lèmú ìlú gbogbo àwọn ìlú tó ń lèmú yẹn ìpètùmọ̀jù gbogbo ẹ̀ ó ní street tó tàn mọ́ kì í ṣe gbogbo nonsense tí wọ́n ń ṣe yẹn pọ̀ tí ọwọ́ ọmọ wọn bá ṣọ kò sí ọ̀rọ̀ kan tó aláàgbẹ̀ kò ju bí 6 town lọ ibẹ̀ ni oyè wọn dé Ọọ̀ni làwọn mọ̀ bí. Ọọ̀ni lẹ́yìn mọ̀ ní ọba olórí aládé. bẹ́ẹ̀ ni kò sí ọ̀rọ̀ kan tó mọ pé kínní gbogbo ìwé tó ń ka ìwé Samuel Johnson ni òun náà ló sọ pé Odùduwà àti Mẹ́kà wá gbogbo nǹkan tí ò bá ọ̀rọ̀ mu. ìwé Samuel Johnson àwọn tó kọ́kọ́ ṣe wá àwọn rìtọ́nì yẹn ni Saro Ajayi Crowther náà ló nèmù èṣù àṣetán gbogbo wọn ló kọ́kọ́ ṣe ìmìtì ẹ̀tún ní Ifẹ̀ máìtì tó bá dé Ifẹ̀ lẹ́ni kíní tí Lúwo Gbàgídà gbìn síbẹ̀ wà bẹ́ẹ̀ tó ṣe rìn Lúwo Gbàgídà ó wà bẹ́ẹ̀ dé Ifẹ̀ lẹ́ni kíní táìsẹ̀ tó bá dé Ifẹ̀ lẹ́ni archaeology nǹkan tó fi ń rìn bàjẹ́ tó máa ń gbìn sílẹ̀ tó máa fi ṣe kíní ó wà ní Ifẹ̀ lẹ́ni. ẹ ṣe gan ni ìwọ́n fẹ́ wá sọ̀tàn fún ẹ kì í sọ̀rọ̀ pé kíní ọlọ́jọ́ tí wọ́n ń jà ní gbogbo festival yìí nìkan bẹ́ẹ̀ ni ọlọ́jọ́ ìran Ọbàtálá àti ẹni tó bá jẹ kíní ni lé òkè mogun gbogbo kíní nìtàn kì í sọ̀rọ̀ pé bóyá kíní kan wọ́n fẹ́ máa pàtàn ọjọ́ wo làwọn dé wọ́n fẹ́ máa pàtàn kíní fún wa. ẹ ṣe sà ẹ má tí ì bínú jù ṣé ti sọ̀rọ̀ tán ẹ ní sọ̀rọ̀ tán lórúkọ Jésù. bẹ́ẹ̀ ni màmí. All right, thank you so much. To you, definitely, to you definitely is wọ́n wá láti máa fẹ́ change ìtàn ni. Okay, ẹ ṣe gan ni sà. So wọ́n ní ọba aládé òun ni olórí ọba aládé wọ́n dẹ̀ ní àwọn ni Ọọ̀ni of Ifẹ̀. Ó yá next person Mr. Ade ẹ sáré sọ̀rọ̀ àtẹ̀kan ló ti ń gbé lẹ́nu. inú mi dùn sí gbogbo pé fún platform kì í pa ń para wa jà. Bẹ́ẹ̀ni sà. àwọn tó bá dẹ̀ ní sọ̀tẹ̀ níbọ̀dì mo fẹ́ jẹ́ ká kọ́ máa kọ́ ká máa máa ń jẹ́ ẹ̀rí àìsàn. ẹ̀dẹ̀gẹ̀tẹ̀ àti Ọọ̀ni àti Aláàfin bàbá gbogbo ọjọ́ fún wa. Bẹ́ẹ̀ni. yóò ti ní pé ṣẹ́rí a gbọ́dọ̀ fi kókàlùkù sí ipò tó bá wà kátàkà fẹ́ clarify nìyẹn. mo sọ́lẹ̀ kan náà wípé kò sí bí a ti fẹ́ sọ̀rọ̀ Ọ̀yọ́ náà máa sọ wípé òun láti fẹ́ náà ni. Ọ̀yọ́ bọ́yọ̀ ṣe sọ fún òbí náà ní tóun ṣe kí nǹkan tó ṣe recognize Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí ilé
ẹ̀tìgẹ́ ẹnìkan sọ pé lẹ́ẹ̀kan wípé òun wà láti fẹ́ òun ò sí láti ilé ó dùn mí bẹ́ẹ̀ kí n gbé lọ́wọ́ ẹgbẹ́ lọ́wọ́ ìgbé ní ẹ̀kọ́ tó ti ọ̀rọ̀ bá sọ pé ibo ló ti wá. tó bá lò wá láti fẹ́. ẹ̀tọ́ ẹ̀ tó bá lò wá láti fẹ́ sábà tó ti wáyé kápẹ́rẹ́ tó ti wá wọ́n kò sọ òun wá láti fẹ́ àdínẹ́kọ́nà kò tó mọ̀ fẹ́ ọ̀tùkọ̀ àwọn ọ̀yọ́ tá à ń sọ yìí gbogbo fúnra wọn ìfẹ́ náà ti wá àwọn tó wọn lè dín náà ojú kan sọ pé everything tó wọ́n ti máa sọ pé wọ́n máa rí fast fẹ́ tẹ́ bá fẹ́ kí àwọn ogun fákan ẹ máa kéde ìfẹ́ ló máa sọ fún kóyè mo wá fẹ́ béèrè ní wípé madam tó sọ lẹ́ẹ̀kan ó dẹ̀ ń ta wọn lára àgbẹ̀ bóyá everything ṣe ń lọ ẹni tó sọ pé òní ló ń dá wà lákàlẹ̀ pé gbìnàkan the issue is that kóyè mo béèrè pé ìgbà tí òní kọ́kọ́ dé orí oyè mo béèrè pé ṣé ó lọ sí Ọ̀yọ́ àbí kò lọ sí Ọ̀yọ́ because ẹnìkan náà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé àwọn kí ni pé nǹkan tó ti wà nílẹ̀ spirit yẹn ni wọ́n heart good mo láìpẹ́ tó tọ́ dẹ̀ ni spirit tó ti wà nílẹ̀ ni ọ̀wà ní heart tí ọtí ọ̀ni tó wà bẹ́ẹ̀ yadé yìí bá fẹ́ heart spirit tí tójú adé ti kọ sílẹ̀ nǹkan máa bá àdìgbò báyìí lọ ẹ ti gẹ́tẹ̀ sí. ó yé wa sà. tójú adé àti ọ̀ni àti adéyẹmí you are always at loggerhead. And they were the first people. Adeyemi nìkan was the only Aláàfin tó máa challenge Síjú Adé. Challenge Ọọ̀ni. Òun nìkan ló kọ́kọ́ bẹ̀rẹ̀. Àǹkan tó lẹ̀ ti kọ sílẹ̀ ní ọ̀wọ́ Adé tẹ̀lé. Ẹ lọ wọ lẹ́yìn before Síjú Adé. Ẹ̀bá ìdáná sọ́lẹ̀ kan. Pé pàtí ìjà ṣẹlẹ̀ lára àwọn àkàrígbò àkínníkan. Ipò ìfún Aláàfin ó sọ fáwọn ìlú pé nìkan wà tó jẹ́ bàbá àwọn o. Ipò nìkan lọ bá kó lọ ìyẹn Ọọ̀ni ló wá parí ìjà ẹgbà ẹ̀. Ìyẹn that was Adéyẹmí first. Adéyẹmí kejì tó lọ láìpẹ́ yìí òun ló nìkan ló dá gbogbo ẹ̀ sílẹ̀. yes lójú ayé ẹ̀dẹ̀ bọ́ tó bá gbàlagbà bàbá yẹn gbogbo ohun kan tó ń lọ sí i táwọn sọ̀rọ̀ sáwọn bàbá yìí gbà yẹn á lè sọ̀rọ̀ sí kíní gbà yẹn sí tó rẹ̀ sẹ́ta fún sí Adéyẹmí gbà yẹn. Thank you mama. Go on sir. tó lè ká sọ pé Ọọ̀ni ìgbà tó ní ilé ìdí Adéyẹyè dé ṣó lọ sí ọ̀dọ̀ Aláàfin àbí kò lọ. wọ́n lọ. just to show love ṣé tó bá nífẹ̀ẹ́ tó bá ń fà ìtọ́ pé ìjà tí Síjú Adé jẹ́ Aláàfin ló náà fẹ́ torí sí ni ṣó máa lọ síbẹ̀ ni. ṣé bó lọ sọ́dọ̀ Aláàfin ká ní àwọn adé náà bó náà ṣe dé òun náà dé reciprocate òun náà ṣe kíníkan bí wọn bá tá a sọ yóò ní ṣe to me Adéyẹyè ò bá ọwọ́ Adé jà o. gbogbo dẹ̀ ìgbé ta bá wò níta ta bá wo everything to me Adéyẹyè ò bá jà. Adéyẹmí jà ẹ ṣe sá ẹ ṣe gbọ́ sá. pẹ̀lú action pẹ̀lú everything nípa gbogbo àwọn tó ti pàdé pẹ̀lú everything nípa tó kọ́ pàdé tí ó tọ́ Adéyẹmí lọ bá tó lọ kí ṣùgbọ́n ní jókòó ló kí gbogbo àwọn ọba tó kù gẹ́ dìde Adéyẹmí dìde wọn ní kì í dìde kíyàn lẹ́yìn ìgbà yẹn kò ti dìde kíyàn ó kò ti bọ̀yàn lọ́wọ́ ó tó ní kó jọ ní ó bìlì pé òun ní ṣù pẹ̀lú ẹ̀ tó kò dìde kí kò jẹ́ kí nìkan ó dẹ̀ ó kàn kí lóde kó kàn ìgbọ́n ẹ̀ ní ẹ̀ ti kẹ́tẹ̀ sìn. ó yẹ mi sá. so Ọọ̀ni ti lọ sí Ọ̀yọ́ ó ti ṣe everything kí lẹ́lẹ́kọ̀ọ́ ni tún ṣe kẹ́lẹ́ kó ṣe ó yà sọ̀rọ̀ kó ló máa dọ̀bálẹ̀ bẹ́ẹ̀. ẹ ṣe kò. ọ̀dọ́ ti tẹ̀ mí kó yẹ kó ṣe Ọọ̀ni ti ṣe òun ló kó yẹ kó náwó ọ̀fẹ́ ó ti tí wọ́n wá sí wò ó wá kí Olúwo ẹ̀yìn Aláàfin tó dé fẹ̀. ó ti lọ sí Sultan ó lọ sí Sultan ó lọ sí Sokoto ó lọ sí Sokoto tó dé fẹ̀. Ọọ̀ni ti lọ dé fẹ̀ Ọọ̀ni ti dé Ọ̀yọ́ náà kí lè tún fẹ́. ẹ ṣe gan Ọọ̀ni ò bá jà olóńgbò níjà dókítà clarify nìyẹn. ẹ ṣe gan ẹ ṣe Mr. Ade. Next person. ó yà pé mi ló kàn báyìí o. ó yẹ sọ̀rọ̀ èyí tó kàn bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lọ yẹ kí mi sáré lọ ṣe tíì ẹ má jà o mo fẹ́ ṣe tíì ó yẹ má sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ bá ṣe ń di ẹ má bá mi mute o ẹ má sọ̀rọ̀ lọ mò ń gbọ́ yín má ń gbọ́ yín bí ẹgbẹ́ bí ni ẹ má sọ̀rọ̀ lọ. ok ẹ kú ètò ẹ kú àtàrẹ. ẹ má jà o tẹ bá jà. anybody máa interject ni. ok ẹ má sọ̀rọ̀ lọ sà. mo kí tológun mo kí tẹ̀sọ̀ ẹ káàbọ̀. gbogbo ọmọ Yorùbá tí ó wà ní òkè ọlọ́ba láàánú kó ṣàánú fún gbogbo wa lápapọ̀. ó dùn mí pé ìyá wa Bísí wọ́n ti bọ́lẹ̀ ìyá yẹn ṣàlàyé ọ̀rọ̀ tó yọ kò mọ́ òkun ẹ̀ wọ́n dẹ̀ yànnà náà àwọn ọ̀rọ̀ yẹn tó yé oníkálukú yékéyéké ṣé rí gbogbo nǹkan tá à ń fà tá à ń gbà bí ẹni gbàgbọ́ tí kò tó bẹ́ẹ̀ ọmọ ènìyàn ní gbogbo wa nǹkan tó dẹ̀ ń jọmọ èèyàn náà a máa tàn káàkiri ní alárìnká ni wa ẹnìkan lọ dá ìgbèríko kan lẹ́ẹ̀bí kan
òun náà mú ó tẹ̀dó síbẹ̀ àwọn èèyàn bá gbé bẹ́ẹ̀ ó jọba ó jẹ baálẹ̀ ẹ̀kún kọ̀ọ̀kan so gbogbo nǹkan tí ń jọmọ ènìyàn nìyẹn à ń migrate káàkiri ni tó táwọn kan bá wá gírídì tí wọ́n ń wò pé àwọn ní agbára láti lè jẹ gàba lórí àwọn kan kọ́ lè máa gbàṣàkọ́lẹ̀ lọ́wọ́ wọn ìyẹn ló mú tàn àwọn lọ́yọ̀ọ́ wa tó ń expand láti marginalize àwọn èèyàn débi pé nǹkan tá à ń pè Yorùbá lénìí Ọ̀yọ́ ló sọ wá ní Yorùbá èdè oníkálukú ń sún èdè ẹ̀ oníkálukú wà láàyè ẹ̀ ní tábà wá ní ká padà sí ibi 2025 táwa wà àwa ló yẹ ká tún nǹkan ṣe o bí mistake bá ti wá táwọn èèyàn ti ṣe agbára lò tó ti ṣìtàn pa because kò sí tàn original bá ń pọ́nra wa lóko tẹ bá ń sọ̀rọ̀ Ọ̀yọ́ lẹ́nìí ibi tó ń jọyọ̀ kọ́ lọ́wọ́ yẹn wọ́n migrate débẹ̀ yẹn náà ni àìmọye ló tún ti túká látọ̀ tún ti lọ bọ̀ mí tẹ bá ń sọ̀rọ̀ Ilé-Ifẹ̀ náà ibẹ̀ yẹn náà kọ́ nípìnlẹ̀ Ilé-Ifẹ̀ àìmọye ọmọ àlè tọ́dẹ̀ ti gbé wá tọ́ nílé ọlọ́ba tóun náà padà dọ́ba nínú ìtàn so kí la máa pa àwọn yẹn náà tó gbogbo nǹkan tá à ń fa ẹ̀ kò yẹ ká fà ẹ jẹ́ ká wá bá máa ṣe mú àlàáfíà wá oníkálukú di tẹ́rìtìrì ẹ̀ mú kẹ̀dẹ̀ respect ara yín àti Aláàfin ni o àti Ọ̀ọ̀ni ni o Ọ̀ọ̀ni ò ní wá kó lóun fẹ́ wá jọba ní Ọ̀yọ́ Aláàfin ò ní lọ sí kò lóun fẹ́ lọ joyè ní kó lọ gbéyàn kan joyè ń bẹ̀. oníkálukú mú tẹ́rìtìrì ẹ̀ dání ẹ jẹ́ ká respect ara wa àgàgà tábà dẹ́gun lẹ̀ ń sìn iṣẹ́ ara wa náà kọ́ la máa pa àwọn àdé tí wọnú ara wa yìí then wọ́n ní romi tó ń jó ẹni tó ń lù fún wa nísàlẹ̀ odò àwọn kan wà tó jẹ́ pé wọ́n fi tẹ̀sìn sí o wọ́n fi ti greediness sí o wọ́n fi ti self-centeredness sí wọ́n sí o gbogbo wọn political undertone wà bẹ́ẹ̀. God bless you. God bless you. There is definitely political undertone so yẹ pé àwọn kan wà tí wọ́n cause disunity between the Yoruba Obas. bẹ́ẹ̀ni so gbogbo yẹn náà ò ṣe é fẹ́ kù àwa la máa fi orí tiwa gba kínní ẹnìkan ṣépè fẹ́ nìkan kí la nídìí gbogbo yẹn fún kí la fẹ́ fi gbogbo yẹn ṣe ẹ wo sísá mi. Thank you sir. Thank you. ẹ ṣe ká wà ní tìfẹ́ káfífẹ́ lò káfífẹ́ bára wa lò èdè yẹn Ọ̀yọ́ yẹn náà ló sọ wá ní èdè tá à ń sọ yìí oníkálukú ń sọ èdè tiẹ̀ oníkálukú ń jórúkọ tiẹ̀ ni so respect yẹn náà ká tẹ̀ tún fún Ọ̀yọ́ náà lápá kan bẹ́ẹ̀ yẹn so Ọlọ́run wà pẹ̀lú gbogbo anyway. ẹ ṣe gan-an thank you so much thank you sir next person èmi ló kàn ẹ go on ma. ó kí gbogbo lé o ẹ káàbọ̀ ma. Yorùbá ẹ ká sàn ẹ kú iṣẹ́ ajé wẹ̀ sọ̀rọ̀ ma. ẹ jẹ́ kí ẹ tó ìyọ̀kọ́ ti ń sọ̀rọ̀ lọ mà ẹ ṣe gan-an. Yorùbá tó wà lórí platform yìí rẹ̀ kí àwọn tó wà lórí. kún ìná ní sùúrù mà. ẹ ṣe gan-an ni Ọlọ́run á bá wa tù ú á ṣe é ṣe fún wa ilẹ̀ Yorùbá ò ní dàrú. àmì o. ilẹ̀ Yorùbá ò ní dàrú. lágbára ọ̀dọ́ níbi tí èṣù àtẹ̀ṣẹ̀ náà ti wá tó fẹ́ máa dà wá láàmú ló wá mú ọwọ́ ẹ̀dùn lágbára Ọlọ́run. mo kì í mi ò sí bẹ́ẹ̀ lọ sórí platform but this one is I need to contribute. Thank you ma. mo jẹ́ kí bàbá wa Aláàfin Ọ̀yọ́ kú bàbá yèyé kábíyèsí o kábíyèsí o kí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ náà kábíyèsí o ẹ ṣé o ẹ kú ọgbọ́n ṣe kábíyèsí bàbá mi kò sí gbogbo tasátẹ̀ kan tí ò dáa ọ̀rọ̀ náà là sọ a lè ní sọ̀rọ̀ tán kọ́sẹ́ni kan fẹ́ sọ níbẹ̀ ni wípé kò sí gbogbo àti òmò ìtàn àti Aláàfin àti Ọọ̀ni àti Ọ̀yọ́ gbogbo alámọ̀ ìtàn ọ̀tọ̀pọ̀lọpọ̀ wa ò gbọ́ ìtàn original a ṣe research bóyá àti bí ìwé ni ò tó fún wọn láti ṣe research ní o àbí nǹkan tá a kàn fẹ́ gbọ́ la fẹ́ believe kò sẹ́ni tí ò mọ̀ wípé gbogbo Yorùbá ibi kan bá ti jáde wá kò dẹ̀ sí kò sí ilé tó gbogbo ilé tó wà ní Ilé Ifẹ̀ ló yẹ pé ó ní ipa láti ṣe pẹ̀lú àwọn ìlú kọ̀ọ̀kan even dé Ghana dé Togo ṣe pé wọ́n ní family house wọ́n wà ní Ifẹ̀ ká tún wá mọ sígbà tí bàbá Aláàfin wà láyé ní bàbá Alámídì àwọn gan ti dàgbà wọ́n ti ń ṣírò ogun níjàgbà tí Ọọ̀ni máa débẹ̀ Ọọ̀ni lọ síbẹ̀ lọ show love ìgbà tí Aláàfin bàbá mi ọwọ́ adé máa débẹ̀ a rò pé nǹkan tí bàbá máa gbé táwọn kọ́kọ́ ń jẹ́ young ọba a fi ìrí pé nǹkan táwọn náà máa gbé ìfẹ́ fẹ́dé máa fi jókòó sórí àgbèrè yẹn ṣùgbọ́n bàbá gbọ́ àtọ́gbùjọ́gbù
ní wọ́n wá tìjàtìjà. wọ́n wá tìjàtìjà ni òun ló bá wa níbi tá a dé yìí. mo gbọ́ sí ẹ̀kọ́ sọ wípé lórí ó kọ́sẹ̀ pé ọ̀rọ̀ nílò blogger bóyá ènìyàn ò mọ tó ń jẹ́ fans. ṣe rí àwọn fans wọ́n máa ń jà fún ọjà ibi tí èèyàn kò fẹ́. kò kọjú pé bóyá ò ní lo blogger tàbí ọ̀wádé lo blogger. àwọn fans wọ́n máa jáde bí wípé máa fi ìgbé àwọn gbówó ńlá fún wọn nínú onífẹ̀ẹ́ tí wọ́n ní sí ẹnìyẹn ni. tí bí ẹnìyẹn bí ó lo blogger. Thank you, gifters. another thing tí mo tún fẹ́ sọ bí ẹ̀rí lórí ọ̀rọ̀ oyè. Àwọn kan ló ní oyè kan, àwọn kan ló ń jẹ oyè Yorùbá láǹdì kan, àwọn kan ló ń jẹ ìyá àgbà pín. Ṣé tó máa ń jẹ àgbà kí níjẹ̀bú sí wá lóye ọba oyè Aláàfin náà jẹ? Yóò lé oyè tí èmi mọ̀. Ebi tí o máa ń sọ òṣèlú kékeré I'm going to be 60 next year. Torí oyè tí mo mọ̀ pé ó kọ́mọ̀ sí Ọ̀yọ́ ìsọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò. Káfò, God bless you ma, á dẹ̀ tí mo ti pẹ́ pé àwọn náà máa ń fi jẹ. Wọ́n jẹ àgbà kí, wọ́n jẹ àgbà àṣàlẹ̀, wọ́n jẹ láǹfó, wọ́n jẹ láǹfó. Kò síbi tí wọ́n ti lè jẹ́ oyè kọ́kọ́. Tó nígbàdàn wà kó fẹ́ ṣe ìgbàgbà kí n sìn. Olúbàdàn àgbà kí ọ̀fọ̀ Olúbàdàn ni. So what is the problem? What is the fight? What is the lawsuit nínú yẹn? Then somebody yẹ kó bí yá pé ọ̀nà òfìfẹ́ tẹ̀ wá kọjá ìyè wọn. Wọ́n wá lọ jẹ èyí kan. Why don't you call him? Why don't you ask person say kó kàwé? Why don't you call him? Every time you ask ló ní nọ́mbà ni mo fẹ́ bá wọn sọ̀rọ̀. Why do you have to do for public? Wọ́n lọ public tán. Àwọn blogger wá dàkú ẹ̀. Àwọn èèyàn wá dàkú ẹ̀. Àwọn fans kábíyèsí ọ̀ní ọ̀sìtẹ̀ ló ń sọ̀rọ̀. Even up to this moment mi tí ìrí ọmọ fẹ̀ kan báyìí tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀. I am from Ife. I am Yalode of Ife. Even I was furious. I opened the I made a video. Respectfully video ni o. But my king asked me to go and delete it right away. Wọ́n lè sí ní Yalode. Kì í ṣe ilẹ̀ Ife yìí wà gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ni. Kì í ṣe fún Ife nìkan. Ife yìí wà fún ilẹ̀ gbogbo ọmọ Yorùbá ni. Don't do it. Go and delete it. I have to delete it. Me to put delete video yẹn actually. Ìjà yóò ṣe fún ìjà tí wá sí Ife. Fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ni. So what are you talking about? Ọwọ́ adé àìsàn kò gbé Ife wá sí ilẹ̀ Yorùbá. Ọ̀tún gbé revenge wa kò lè dey pay ọ̀rọ̀ adé. Kábíyèsí mi respect kábíyèsí Aláàfin. Ìjà tẹ́ gbé wá yóò pay wa. Kò lè bẹ́ẹ̀ ní gan. Because you are going to lose out. Kábíyèsí ọ̀wọ́ adé. Ẹ máa yẹ kí Ọ̀yọ́ kó lose out of this battle. Because gbogbo àwọn àmì gọ́ọ̀mẹ̀ntì náà mọ̀ pé Ifẹ̀ gbogbo wa ti wá. Why are we changing history? Bí a fẹ́ kó àwọn ọmọ tá à ń bí. Àwọn ọmọ tá à ń bí kò tẹ̀gbọ̀n wá mọ ikọ̀ mọ́. Gbogbo ẹ̀ ti dojúrú. Àwọn kan pè tàn kan, àwọn kan fà kan. Kò yẹ kó ṣe ìyá wọn mọ́. Big cats, please, maybe you are just coming here. On this platform we don't abuse. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi lọ sí tẹ̀tí máa ń jà. Mo fọlọ́ ọba bẹ́ẹ̀. Please, now go on mommy. Mo fẹ́ bẹ ìjọba wa ní ilẹ̀ Yorùbá tó jọ. Wọ́n go back to history. Wọ́n máa kọ́ àwọn ọmọ wa ní ìtàn. Torí wọ́n táwa wà táwa kékeré. Oríṣiríṣi kíní kan Àkúrẹ́, kíní kan apáti mú gbogbo àwọn méje yẹn. Tẹ̀wọ́n ti máa ń pè wọ́n gbà yẹn. Ọba méje tó tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn. Gbogbo ẹ̀ lámọ̀. Ṣé wọn ti ẹ̀ ṣe history mọ́ ni ní. Wọ́n mi lọ́kọ̀ pa ilẹ̀ ni wọ́n kọ̀ bọ́ sí history. Ó ga o. History and Yorùbá. Wọ́n kọ̀ bọ́ sí bẹ́ẹ̀ ìlú Yorùbá lọ́tà wà ní school ní the 70s to 80s. I finish 83. Wọ́n kọ̀ bọ́ sí gbogbo nǹkan yẹn, gbogbo kíríkì wọn yẹn, gbogbo ìjà Ọ̀yọ́, gbogbo kíní kan. Ẹgbẹ́ táwọn Ọ̀yọ́ pariwo yìí mà. Ẹjọ́ máa wà ní UK. Ẹ tí wọ́n ṣe live in UK. Live in UK. How many empires tó wà ní UK nígbà tí wọ́n ti máa ka gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni. And they still respected the Queen of England. Empire wà all over. Empire wà ní Germany, France, ó wà bẹ́ẹ̀. So what is the crying about empire? So bàbá mi ọ̀rọ̀ adé ẹni láti lọ fi sùúrù sí kẹ́kí Yorùbá kálíwá united.
kó má sí ìjà kó má sí àkókò láàrin wa because pàtàkì ẹgbẹ́ bẹ́ẹ̀ tí ìlú oṣù mẹ́ta ó dàgbé tí ìlú oṣù méjì gbogbo ti dárò. ó ga o. bàbá mi ẹjọ́ pé báwa wò ó tó bá gbẹ́yàn kan ló wà ní kókó ń tì mí tó ń tì yẹn jọ orúkọ yín náà máa fi sí rẹ̀ jíìmù yín mi sà. ẹ bá wa tẹ́ mi ìyàwó ó yẹ kí ẹ̀yà àti ọ̀ọ́nì ilé ẹ̀kẹ́ unite báyìí. kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ bàbá ọ̀ọ́nì she's too friendly bẹ́ẹ̀ fẹ́ business akọ̀yí sí ó lè kó tẹ̀ fẹ́ 100 million fẹ́ fún àfihàn lọ ó lè jọ láti kọ́ fún ní bàbá òwòrì bàbá stood up ó wá sí ẹyẹ wọn sọ̀yọ́ ó bá ṣe coronation yín wọ́n tún dìde wọ́n tún wá kí yín bàbá ti humble our name is too humble. àwọn akọ́túnjọ́ wọn fẹ́ gan we don't like it we are telling you you are too humble that is why people are taking it against you roughly change each other but baba is baba for you baba ò ní change. baba máa lọ́mọ kékeré láti náwó sọmọ kékeré báyìí. a ti sọ lẹ́ẹ̀kan mo ní kábíyèsí ẹ̀kọ́ máa náwó kọ́yé náwó mọ́ náà ẹlẹ́dú ẹ̀ bá a sọ fún kọ́yé náwó mọ́ àbíyá lóde. that is how he is. ó máa ń dùn àwọn agbọ́tajọ́ ọmọ Yorùbá. kí bàbá wa Láàfin kọjọ kó bá wa tún àárín ẹ̀ ṣe kó má dà ilé àwa Yorùbá kó má dàrú. Because kò lè bẹ́ẹ̀ wọ́n even president Tinubu wasn't happy about it. President warned him. They should stop. That was why he stopped the one in America that he stop all these things. Because wọ́n fẹ́ gbé fún gidi ni. But what is all this? How many months have you been on the throne tó kọ́ láti tó lẹ́yìn? So ẹ̀gbọ́n gbogbo ìyá tó wà ní ọ̀yọ́ you have to go and read our history properly. Ẹ jẹ́ ká lọ sí school. Ẹ ká kàwé níwọ̀nba ìfapáká láti ká lè rí òótọ́ ká lè rí ìta lọ. Ẹ má dà nǹkan rú fún wa fún táwọn ọmọ wa tó wà lẹ́yìn wa. Ní àtàwọn ìlú òyìnbó sọ̀fà ọmọ wọn ò lọ sílé. But they want to know what is the problem. Another was asking me questions. When I was telling me something else nínú social media. Wọ́n sọ báyìí no social media not from social media. There is evidence wà ní àwọn history evidence àti tó wà evidence ní ẹ̀ka lọ ẹ̀ka kan máa mú nǹkan. I am from Ilé-Ifẹ̀ but àwọn olùdókòwò ò lè sáà nìkan tí ò ṣe é tí ò dáa àwọn olè tẹ̀ sọ yìí tẹ́lẹ̀ òye kan àgbáàkì wọ́n tẹ̀gbáàkì ní Jẹ̀bú náà àwọn olùgbẹ́gbẹ́ ń tẹ̀gbáàkì náà wọ́n ti tẹ̀gbáàkì wọn tí ìsọ ti bẹ̀rẹ̀ sí ṣe lẹ́gbẹ̀rẹ́ ti tẹ̀gbáàkì wọn so what is the problem? wọ́n tẹ̀ ń dàpọ̀ jẹ́ kiri ìwọ tí ká ní ìtọ́jú bá ti ṣe lẹ́fẹ́ ṣe ọ̀ní àwọn ẹlẹ́sẹ̀ wọ́n máa ń fi white yẹn gáàdì ọ̀ní láti fi jókòó láti fi ṣe ẹ̀yin náà ti bẹ̀rẹ̀ sí fẹ́ máa ṣe why? ẹ̀yin náà ti kọ́ pé nǹkan tó dáa but ẹ má jáde you don't fight over it don't make point out of it. kábíyèsí bàbá mi Wade Aláàfin Ọ̀yọ́ ẹjọ́ mo bẹ̀ yín ni I'm using this video to just beg you. tó bá da orúkọ yín náà máa dá o wọ́n lè dùbílẹ̀ ká dá orúkọ yín náà máa dá wọ́n ní dárúkọ èlò tó alásìkò àti ní kò bá ṣe asọ́nísẹ́ alásìkò gbàlábìlàbìdì àní òun àwọn àti Síjú Adé tí wọ́n fà ó sì tán sí. Now look at what is happening in Ìbàdàn ọ̀dọ́ now ó ti kọ́ tí ó ti pẹ̀lú iṣẹ́ tá ó ní iṣẹ́ àmà wọn sí àbí wọ́n fẹ́ máa rotate look at it now and Ìbàdàn has developed from history. Ìbàdàn has been banned from history but look at but wọ́n ní nǹkan tí Aláàfin bẹ̀rẹ̀ làwọn náà ṣe sọ pé yes if you can fẹ́ bẹ̀rẹ̀ wàhálà. yeah so ẹ jọ mo fi Ọlọ́run bẹ̀ gbogbo wa ọmọ ìyá kan náà ni wá ìdíkọ́ láti gbogbo ta ti jẹ́ láti jọ ń jẹun láti wà lọ́dún àkọ́kọ́ ló láti jọ ń ṣe ṣé ẹ rí ìfẹ́ bó ṣe wà yẹn kò sí dàpọ̀ tí kò kì í bọ̀ òrìṣà ní ìfẹ́ àwọn àlejò ìrìn mo tó lẹ́nu Yorùbá ní if you notice something since when I was born what is between talking if there is any problem in Ifẹ̀ ó máa kà gbogbo ayé mo ti rí status yẹn bí ẹ̀ mẹ́ta that is why I believe pé so that is why tí Ifẹ̀ máa ń bọ̀ nǹkan àgbọ̀lẹ̀ ọjọ́ kan báyìí ọmọ àgbọ̀lẹ̀ ọjọ́ kan báyìí just for the peace of all Yorùbá land. ẹ̀sọ́ kábíyèsí ìyálóde nígbà yóò kì í ṣe ìdá Ifẹ̀ Ifẹ̀ jẹ́ gbogbo wọn ni ẹ má sùn ilé fídíò yẹn o ó tí o àgbọ̀rọ̀ sọ nǹkan kan ó ní gbogbo iye àti Oǹdó àti Iléṣà àti Ọ̀yọ́ àti Ìjẹ̀bú àti gbogbo tí ń ṣe Yorùbá Ifẹ̀ yìí ni gbogbo wa ní fún
even I have organization tí mo dá sílẹ̀. Bàbá mi kì í change ẹ̀kọ́ lẹ́yìn wẹ́n kì í send ẹ̀ sí bàbá mi ní Ilé Ifẹ̀ bàbá mi ní Yorùbá for all normal part of states. So ẹ jẹ́ ká ní sùúrù fúnra wa ẹjọ́ wọ́n fàtìwé bẹ gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká wà united ẹ jẹ́ ká máa sọ sí tí o sì ìkọ̀kọ́ náà gbogbo wa ẹ ṣe mà. ẹ ṣe gan ni ẹ ṣe o mọ́mì wa beautiful àgbáyádalẹ̀ ìyá olóde Ifẹ̀ ẹ ṣe gan wa God bless you ma. Next person. Drop me ma. Mo ti drop. Moyo. No. Kini user ló máa sọ̀rọ̀ ẹjọ́ ẹ má bínú. User àtẹ̀kọ́mọ́ ti débi. User 27. User 27. Are you still there or I drop you, sir? Or ma? Okay. All right, sir. Can you go on, sir? Thank you. Thank you very much, ma. You know, continue me cover so very quickly is that number one, this royalty and this honor, tí o fẹ́ máa claim yìí, pé àwọn protect the Yoruba and something. Ìbàdàn ló yẹ ká mọ̀ kó tó máa such a thing like this. Because if we are to look back into history, how are you used to rule when they have that empire, before that empire fell? They rule with force. Not that anybody agree to be on that. Not at all. They rule with force. They force people to be on that thing. It's only when that empire later fall that Ibadan now begin to guide everywhere. You know what happened? You know the part T or Ibadan don't play in that Awon Alimi and his people want to encounter. Is Ibadan people that. Please, as you come in, eba mi mute. Tẹ́ bá ṣe wọlé ẹjọ́, mute o, or I drop you, sir. It was. Go on. It was Ibadan that defend Osogbo and all that. What's it called? Yoruba land. So, you now want to be claiming that Awon Olori Yoruba or something like that. That thing they want to be claiming now. Ibadan they come and claim it. And this president Laafin is supposed to tread to rule with caution. Because he needs some strategic relationship, most especially with people, with those Oba in Oyo State. We said it because I just saw telling me. Go on. With Oba Omo Oba and some other things in Oyo State like that. And right now, do you not have any relationship with him? With someone of Omo Oba is not supporting him. Now trying to stand with Ooni of Ife. Same thing go with Oluwo. Oluwo also is now pitching tent with Ooni of Ife. And these people supposed to be his first people that will be supporting him. And one thing that everybody cannot run away from is that Oluwa Ife. Either you say that Omo Odale or Omo Oba whatsoever. Conclusion of it is that you are from Ife. Which you cannot dispute. That fact you cannot dispute it. Thank you so much. So what is supposed to be doing right now is how we unite ourselves. Because the way this country is going right now, everybody is trying to unite each other, trying to unite themselves. Àwọn Igbo fẹ́ unite ara wọn, àwọn Hausa unite ara wọn, kí Yorùbá náà dúró lọ́kan. Exactly, but here we are. I would want everybody one of the most prominent shooters now be the one dividing us. It's supposed not to be like that. Because all of us are seeing it. How this wasn't trying to deprecate everybody. Building some bridges, factories, universities in some other places in Yoruba land. Just to make sure we do them. And with the things still on the trail that is with the way baby is calculating. It's like we all try that even lowering. Don't try that Padawa. But here is now Laafin and Oluwo now trying to bring another narrative entirely on board, which is supposed not to be so. What they come and give advice to this president Laafin is that there can be a moment also on since so. If history after the no lórí òyìn gan
lọ́nà sí pé lágbàárín ìtàn onígbàgbé nǹkan tó ń ṣe o. bẹ́ẹ̀ni ẹ ṣe kan sá. ìtàn gbàgbé. àdìgán tí a ní this current ọ̀hún nínú nǹkan tóun náà ṣe. ìtàn onígbàgbé. ìtàn onígbàgbé àwọn ilé lọ wọn ti tó ti máa rántí wọn nǹkan tí Adérẹ̀mí ṣe àrántí ẹ̀dọ́lá nǹkan tí Adéyẹmí ṣe àrántí ẹ̀dọ́lá tó bá dọ̀la kí ló fẹ́ káwọn èèyàn máa sọ nípa títà àwọn náà ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. ẹ ṣe gan Mr. User, thank you so much. ẹ jọ̀ọ́ ẹ̀yin ti TikTok ẹ jọ̀ọ́ fún mi ní sùúrù àwọn èèyàn kan ti ń pè láti orí Facebook látẹ̀kan ó yá ẹ sọ̀rọ̀ ẹ̀yin ti again drop Mr. User ó yá hello caller ẹ káàbọ̀ ma yes ma ẹ kálẹ́ ma ẹ sáré gbẹ́rùn sókè ma. tí àwọn madam sọ nípa history. Yes, ma'am. I think is something that the Oni needs to champion, honestly, because I think that has always been in my mind that that history needs to come back. When I was in school, I did history from I think from primary. I think from the secondary school from year 1 to year 6. And that actually assists me to know, the history of my own place, of different regions, the north, the west, and the south. So, knowing now that history is off, there is a reason why they took that history off, and that thing must come back. Something that we need to champion. I don't know what our leaders are thinking. If the political leaders do not want it, I think the others, the traditional leaders, should come together and fight for that. Thank you. That is what I would like to see. That's what is in my mind. Thank you so much, ma'am. Something that they need to actually go and meet the governors. Let them input it back. Into our syllabus. Public schools. Thank you. Is a must. Because the new generations now, including myself, I'm even forgetting most things, see? Because the brain is not the one, you forget things. Yeah, so 100%. Because we need that book. It has to be like a treasury book, like it has to be sacred. Because we need to know where we come from, the history and all these things. If everybody knows these things, all these fight they are talking about now, with Oyo and it will not come into existence. It will not. So people do not know about the existence, where everybody comes from. That is why all this fight is coming up. And that is exactly what our political leaders want us to do, to be fighting among ourselves, for us not to know history, Of course, that's it. So I think this is something that this new year we are going into, 2026, is something I think the Oni and Oba of Laafin. All the Obas should come together. All the Obas in Nigeria. Okay, let's forget the Obas of the north or anywhere. The western region only is the head in the western side, in the east, in the Yoruba side, I think, the western side. It's something that is a must. We must do it. I think one of the there's a woman that spoke. That is from Mommy wa Tony Awon Odale. She should be listening to me. So she should take this and go and tell Oni. This thing I'm saying is very important. You should go and tell Oni that let them implement this thing. Let's get back our history class back to as if I have my way, this is what this is. It has always been because I'm an historian. So when I was in school, in fact, I didn't even know I had A1 in secondary school. We go. Thank you, ma. A1. F9 we got Yagi. No, I had A1. All right, take care. Thank you so much, ma. God bless you. Honestly, it's a good point. Our history should come back as a syllabus, back to our syllabus, so that our children will understand this history. Why are they trying to get it off? Láti bàjẹ́ náà ni. Ta ló ń sọ̀rọ̀? Tí bá fún ẹni yẹn ní kò bí àgbàlagbà ni wọ́n gbọ́n. Now, let's next person, please. Ẹ ṣé mo lè sọ̀rọ̀ báyìí mọ́. Ẹ sáré sọ̀rọ̀ Mr. Pedro. Mr. Pedro sáré sọ̀rọ̀. Ẹ ṣé ìyá mi Ọlọ́run àtọ́jú mi. Mayor kí lẹ wí.
ṣé máa sọ̀rọ̀ lọ àbíkọ́ sọ̀rọ̀. mi ìgbọ́n tó ń sọ wọ́n kàn ṣe bí ẹni tó ń dóbò lọ́wọ́. àní bí náà ni wọ́n yẹn bá mi ṣe. wọ́n lè bá wọn ni ẹ má bínú Mr. Pedro ó yẹ ẹ sọ̀rọ̀ Mr. Mayor. ló lè jẹ́ kí Pedro sọ̀rọ̀. all right sir all right Mr. Pedro wọ́n ní kẹ́ sọ̀rọ̀. ẹ ṣe ìyá mi ẹ ṣe ọkọ ní ìyá mi. ẹ bá a pa tap ẹ jọ make it active now. ó yá go on sir. yes ma ẹ ṣe ìyá mi olóòtú ọlọ́run tọ́jú yín ọlọ́run I thought you were doing that tẹ̀ mí jáde I'm so happy with it. ẹ mọ̀ nǹkan tó wà ní ọ̀rọ̀ yìí ni pé everybody sọ̀rọ̀ nípa history ṣùgbọ́n oríṣiríṣi nǹkan wà nínú history tá à ń sọ yìí tí ó complete ìdí tí ò fi complete ni pé ìtàn Ifẹ̀ ò complete ìtàn tá à ń sọ pé Yorùbá ni wá ó bẹ̀rẹ̀ láti ayé ìgbà Odùduwà sí Ọ̀yọ́ bí ìgbà tí ìtàn bẹ̀rẹ̀ nìyẹn and not everything nípa Odùduwà gan is written. àwọn míì kan sọ látọkàn wá ní látọ̀rí wá ní àwọn míì fífa sọ ilé tí àwọn tó dáfá òótọ́ ọkàn ọ̀ṣà sọ oríṣiríṣi láti just to match the whole thing together to form history. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé òun ṣe gbogbo àwọn ọmọ Yorùbá ní ọmọ Odùduwà. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ọmọ Èkìtì lèmi o ọmọ Ọ̀yẹ́ Èkìtì. okay sir. ní Ọ̀yẹ́ yẹn wọ́n máa ń kí wa ní Èkìtì wọ́n máa ń kí wa báyìí wá ní pé ọmọ ọlọ́yẹ̀ ọ̀rá afẹ́. bí ọ̀rá afẹ́ ṣe Odùduwà ni àkọ́kọ́ ni ẹ̀ ọ̀rá afẹ́ ó ṣe Odùduwà. so táwa náà bá fẹ́ wípé ọmọ Yorùbá ni wá ṣé àwa sọ pé ọmọ Oòduà ni wá ni. no we are not ọmọ Oòduà. àwọn ọmọ Bàtálá náà tún wà o. ibi tí problem Yorùbá ti ń bẹ̀rẹ̀ nìyẹn. nǹkan yẹn kan tí gbogbo wa fi sọ pé ìkànnì wa ò ju pé a mọ̀ pé Ilé Ifẹ̀ ni gbogbo nǹkan báyìí ti ṣẹlẹ̀ wá. Ilé Ifẹ̀ ni ọ̀rá afẹ́ ti wá. Ilé Ifẹ̀ l'Ọbàtálá ti wá. Ilé Ifẹ̀ l'Odùduwà ti wá. nǹkan tí most of àwọn ọmọ Èkìtì tá máa fi ń support pé Ifẹ̀ láti wá nìyẹn. so ó di ìgbà tí gbogbo history tá a tọ́ ń sọ pé a fẹ́ sọ history gbogbo history ò lè ever complete. ìjà yẹn ò dẹ̀ lè. kò lè tán. ní olóòtú ìjà yẹn ò lè tán ẹ má jà tanra wa. bá a ṣe máa lọ títí láéláé nìyẹn àbí táwa tẹ̀ ń tanra wa ló kù. kò lè tán torí ìtàn yẹn ò lè ever complete. torí kò sí ọ̀dọ́ wà ń bẹ̀ láyé ìgbà yẹn. kò sí nǹkan tó kọ lé òyìnbó kò tí ì délé Yorùbá láyé ìgbà yẹn láti kọ̀ọ̀kan lẹ̀. nǹkan tó yìnbó kọ tó ń kọ́ àwọn ìwọ ní Samuel Johnson Ajayi Crowther òun àwọn náà ń kọ́ ọmọ Ọ̀yọ́ dẹ̀ náà ọmọ àwọn tá à ń sọ̀rọ̀ yìí tó ń kọ́ lẹ̀ tí gbogbo ẹ̀ tá à ń kà nígbà tí ní history. so ibi tí problem wà nìyẹn àkọ́kọ́ nìyẹn. èkejì ni ọ̀rọ̀ Aláàfin. náà ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ojú wípé àwọn mo máa ń wọ́ọ̀ṣì program woman kan Esabod ó máa ń sọ̀rọ̀ nípa Aláàfin yẹn dáadáa ṣùgbọ́n ó tún máa ń sọ àwọn ọ̀rọ̀ kan tó yẹ pé màá tún wò màá tún rẹ́rìn á ní pé á lójú kòkòkò á ṣe bá ṣàwò I think bóyá bọ́lọ̀ ṣe káwọn nìyẹn o I don't know ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni pé kí Ifẹ̀ bẹ́ẹ̀ bí Ọọ̀ni ṣe ń ṣe kó máa ṣe bẹ́ẹ̀ lọ Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ bó ṣe ń ṣe kó máa ṣe bẹ́ẹ̀ lọ àwa lẹ́yìn wọn wà ń gbàdúrà fún adé ń gbàdúrà f'Aláàfin náà bó ṣe ń ṣe náà kó máa ṣe bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbogbo nǹkan tá à ń sọ yìí ayé ìgbà kan náà ló wá ayé Adéyẹmí Aláàfin yẹn tó gbéṣẹ̀ àti Ọọ̀ni tó gbéṣẹ̀ bàbá tó gbéṣẹ̀ yìí tó ṣe lọ yìí ayé Ìbàdàn wà bẹ́ẹ̀ Ìbàdàn náà ti ń ṣe meeting náà ti ń ṣe general meeting council of traditional rulers meeting Ìbàdàn ṣe council of traditional rulers meeting Ọọ̀ni tó gbéṣẹ̀ òun ni chairman ṣe bí Aláàfin pẹ̀lú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ pẹ̀lú Olúbàdàn ọjọ́ plan tán ní gbòkè wọn fẹ́ gba tóònù Ọọ̀ni gbà ẹ̀. wọ́n overthrow ẹ̀ náà ìgbà tó máa dé meeting láti ìlú ẹ̀kọ́ ṣe meeting
láti wọ́n bá Olúbàdàn ti jókòó sórí chairmanship seat nílẹ̀ ìdẹ́bẹ̀ onígbà àyè tó yẹ kó o jókòó sí nìyẹn torí bàbá ti dàgbà Olúbàdàn gbà ẹ̀ fi dàgbà ó wá ṣe sọ fún ọ̀ọ́nì yẹn gbà ó mọ̀ pé mo jù ẹ́ lọ ní mo bọ́rọ̀ ẹ̀ ṣe wáyà at the end of the day ọ̀ọ́nì bínú dìde kó lọ kó jókòó nǹkan tó fa creation of Ọ̀ṣun state nìyẹn o Aláàfin náà ti gbogbo ẹ̀ fi dojú ti today bó ṣiṣẹ́ dojú lọ́nà yẹn kò sí ètò ń bẹ so ìyá mi àdúrà ní kẹjá máa gbà kò sí tàn kò sí history tá a lè sọ nípa Yorùbá ó náà ṣàṣe àṣà máa bá lọ bó ṣe ń lọ yìí oníkàlùkù ibi tó bá fẹ́ ta tẹ̀ǹtì ẹ̀sìn kó ta sí support that's the only thing. Thank you so much. pé a sọ pé Aláàfin Ọọ̀ni o kò ní sí jàmọ́ láàrin wọn irọ́ là ń pa fúnra wa. yóò mọ lọ ní bẹ́ẹ̀ ẹ ṣe gan sa ẹ ṣe thank you sir thank you next person ẹ jẹ́ kí queen ló dà pé queen ni next kí a tó pe Mr. tọ́lọ̀ queen ló jẹ́ kó sọ̀rọ̀ sí ó yẹ sọ̀rọ̀ queen ṣé queen ti fẹ́ sọ̀rọ̀ ẹ ń fẹ́ díẹ̀ mà queen ẹ kálẹ́ mà. sọ̀rọ̀ ṣe pọ̀ kí ni ok mo ń bọ̀ bóyá nẹ́tíwọ̀kì ni o ṣe. ẹ jọ ẹ tẹ́ bá ti dé ẹ máa bá mi mute o ó yẹ máa sọ̀rọ̀ lọ́mọ. ẹ̀mí ṣe ń gbọ́. à ń gbọ́ yín mà. ok mà mú kí gbogbo ẹ kálẹ̀ o. ẹ kálẹ̀ mà. ok mà. nǹkan tẹ̀mí kàn fẹ́ sọ ni pé tí ẹnìkan tó kọ́kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tẹ̀mí gbọ́ nígbà tẹ̀mí jọ ẹ̀ tí mo bá lẹ́nu ẹni yẹn pé nǹkan tí àwọn Ọ̀yọ́ fẹ́ kí Aláàfin máa ṣe ló ṣe pé tí ò bá ṣe wọ́n lè ṣe báyìí fún wọ́n lè ṣe báyìí fún. lóde èyí tí mo believe ni pé wọ́n ṣe bí Aláàfin tó yẹ ṣe ní àwọn tó ń sọ fún tó máa ṣe. bẹ́ẹ̀ ni tọ̀ ní náà. bẹ́ẹ̀ ni ọ̀fìn nígbà tó di ọba òun náà máa ní àwọn tó máa sọ fún un. ó máa ń ti wà lẹ́gbẹ̀ẹ́. ìdá. bóyá bíi 1938 ní Ọọ̀ni ti dé ààfin Ọ̀yọ́ gbẹ̀yìn lẹ́tọ́ ní ìgbà tó dé wọ́n máa sọ fún pé Ọọ̀ni odidi Ọọ̀ni wàá lọ sáàfin Ọ̀yọ́ rárá wọn nígbà wo ṣùgbọ́n ó ṣe nǹkan tó bí ipò tọ́jú jọra kẹrí alágbára ò sí nínú agídí the strength of a man ó lie in the wisdom tó ní Ọọ̀ni àìsóògùn ó ní àwọn àtàlágbà ó lè sí Ọ̀yọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ ju àlàáfíà tó tẹ̀yìn ẹ̀ jáde nínú gbogbo ọmọ Yorùbá nù ṣé rí ogun tá a ti ṣẹ́ sẹ́yìn ogun ẹni sọ̀nù ọ̀tẹ̀ tó ti wà lẹ̀ tọ́nà ti bá wa ṣẹ́ especially nígbà ọ̀rọ̀ Yorùbá nation tí gbogbo wa ti come together as one only in the present Aláàfin Adéjìdé sorry to say èyí tó ṣe yìí ó lóòótọ́ ní àwọn cultural values ó lè protect but ó ní way tó fi lè go about it tí ò ní fa ogun tí ò ní fa ìdàrúdàpọ̀ tó ṣẹlẹ̀ yìí. Ọọ̀ni of Ifẹ̀ constitutional history recognized as the leader of Yoruba. Constitutionally ó wà recognized as the leader of Yoruba. The Nigerian government recognized it lọ́ní kókó chairman pẹ̀lú Sultan of Sokoto. He is the head of all traditional rulers in the country. He is the head permanent head of all the southern traditional rulers. Òun dẹ̀ ní gbogbo ọmọ Yorùbá gbà pé títí gbogbo ọmọ Yorùbá tó bá ṣàlẹ́jọ́ ọmọ Oòduà across the kini òun wá gbà fún pé olórí. Ìṣe tí ẹni tó wá jẹ́ olórí both in the whole country and beyond tí ò ṣe wá ní àṣẹ láti fi ẹnìkan jẹ ọba àbí jẹ oyè tó kọ́ bá ilẹ̀ gbogbo Yorùbá ò ti gbé ìyẹn bẹ́ẹ̀ ṣé rọrọ̀ tó wà nílẹ̀ yìí bí ìgbà tó fẹ́ gbà nǹkan lù ìtàn yìí ni gbogbo wa ti ń sọ náà ti bá lẹ́nu àwọn tó kọjá náà ń pàṣàpọ̀ sáwọn ọmọ wa bàbá Adéyẹmí tó lọ sọ ọ̀gbọ̀n yìí nífẹ̀ẹ́ làwọn ti wá the present Aláàfin Ọ̀yọ́ mo rí interview tó ń béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo ní Ọ̀yọ́ ti ṣẹ̀wá Ifẹ̀ ló dárúkọ
Olúwo tó sọ nǹkan mí ilé ni mo gbọ́ ẹ̀ tí a bí ìwé tó sọ pé Ilé Ifẹ̀ láti wá àná ní the head of all. Nígbà tó kọ́kọ́ débẹ̀. What now change? Kí ló fà á? Láńjí Abbas tó ń sọ̀rọ̀ títàn sùn. Mo gbọ́ interview ẹ̀ tó ilé lọ́jọ́ mẹ́ta. Fídíò mi nìyí o tó ń sọ tó jẹ́ kán mọ̀ pé Ifẹ̀ lórí ìlú ilẹ̀ Yorùbá ó sọ débi pé Ààrẹ Ọ̀nà Kakanfò pé Ọ̀yọ́ ni àwọn Ọ̀yọ́ nìkan ni oyè ní mọ́. Wá yàtọ̀ ń sè tí gbogbo nǹkan wá tó wá twist gbogbo rẹ̀ dàrú. Kí náà fẹ́ for what? Kí ni ẹ̀mú wọn? Kí ni mission? Kí wọ́n fẹ́ gbà bẹ́ẹ̀? Ìtàn yẹn ti fẹ́ ara yín sọ síta. Ẹbí wá ń fi ẹnu ara yín sọ nǹkan mi. Gbogbo nǹkan wá dàrú ṣe rúdurùdu. And I want to say something. Ẹ̀gbọ́n ò ní jà wá o. Ẹ jẹ́ kí àwọn Ọ̀yọ́ desist from something. Pé kán lọ máa bá àwọn àjèjì. Náà pé tó ṣẹlẹ̀ yẹn tó fi gbà lọ́rin lọ́wọ́. Ó ṣe gbà lọ́rin lọ́ni yẹn. Tó fi gbà lọ́rin lọ́wọ́ Yorùbá. Bẹ́ẹ̀ kí ọmọ Yorùbá lọ kò láìpẹ́ láwọn àjèjì wọ́n wá bá àwọn ọmọ ìyá ọjà. Nígbà táwọn Ọ̀yọ́ bá ń lọ sínú gúrùpù àwọn ọmọbìnrin wọ́n bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ àgbẹ̀ ọba òní ṣọ́ọ̀ṣì wa wọ́n lọ sáàárín àwọn ọmọ ìlú bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi against their own people. The battle they are fighting they can never win it. Torí mi ò mọ ìṣe tí Ọ̀yọ́ nìkan tó ṣe fẹ́ bá gbogbo ọmọ Yorùbá tó kù jà. Ìjẹ̀bú believe pé Ọọ̀ni ló lórí, Ẹ̀gbá believe bẹ́ẹ̀, Èkìtì believe bẹ́ẹ̀, Oǹdó believe bẹ́ẹ̀, gbogbo àwọn Yorùbá diaspora wọ́n believe Ọọ̀ni ni, gbogbo àwọn tó wà ní political kìíní gbogbo. Ọbásanjọ́ Ọọ̀ni ó ní Ifẹ̀ is the source. Tinubu Ifẹ̀ is the source. Gbogbo àwọn ẹ̀rí wọn gbogbo ń bẹ̀ gbogbo àwọn àgbààgbà Yorùbá títí àwọn Afẹ́nifẹ́re gbogbo wàhálà tó yẹlẹ̀ ẹ̀yìn Ọọ̀ni náà wà. Iṣẹ́ tán ṣe fẹ́ mú ìbátú yìí. So the battle they are fighting, they only cause a problem in Yoruba land. They will never win it. Èyí tó fẹ́ ni wọ́n lè rí gbà. Wọ́n kàn máa fa wàhálà ni. Wọ́n ṣe jẹ́ kó gbòó mí. Ọ̀rọ̀ wàhálà yìí ló tún pé ló ṣẹ́rí tá a bá ń tú ìtàn wàhálà ló máa dá sílẹ̀. Kò sí ìta fẹ́ gé lórí ìtàn tí ò ṣe. Àwọn ìtàn kan wà táwọn baba ńlá wa ti bò mọ́lẹ̀ tó jẹ́ pé ogun ló máa dá sílẹ̀ tó ń bò mọ́lẹ̀ tán ìlú bọ́ síta. Irú ìtàn yẹn ni kán máa sọ wípé àwọn Ọ̀yọ́ ọ̀ràn mílíọ̀nù kan mọ ògún ni kì í ṣe ọmọ Òdùduwà. Wọ́n máa lè ní wọ́n gbé oyún ẹ̀ tójú ogun wá ni. Ṣé àwọn pé wàhálà yìí ló tú ìtàn yẹn wàhálà ni bẹ́ẹ̀ ni. Tí àwọn bàbá yẹn dẹ̀ bò mọ́lẹ̀ náà sọ síta. Ẹ̀sẹ̀ pé bóyá wọ́n kì í fa ó jáde nínú ìfá. Àwọn ìtàn yẹn jáde sí i. Wọ́n ṣe kúrò lórí àwọn ìtàn asán. Bíbélì ní àwọn ìtàn asán. Kí la fẹ́ gbà ayé ti lajú kọjá kínní ẹnìkan ọ̀ràn míyàn ẹnìkan kínní kan. Kí ló fẹ́ kí ni benefit tó ní fún aláyé ìsìn? Gbogbo wa Ilé Ifẹ̀ láti wá dẹ̀ ti gbàfẹ́ nìkan. Ṣé ẹ rí Yorùbá pẹ̀lú ìlara kan náà aṣáájú akóró ẹni tó wà lókè kó máa dùn báyìí ló jẹ́ kó wà bí èkó ẹ̀fẹ́ fàlẹ́ débẹ̀. This battle is between the Ọ̀yọ́ and other Yorùbás. Kì í ṣe battle between Ifẹ̀ and Ọ̀yọ́. It is battle between the Ọ̀yọ́ and the other Yorùbás. So kọjá kó gbọ́ ní kí ọba wa Òwò Adé gbogbo inú mi dùn lọ́jọ́ tó jẹ Aláàfin. I was very happy. Ṣé ibi tó ti sún mi? Ní sọ pé olórí ọba ilẹ̀ Yorùbá dé o, mo ní àpò kò ṣe é fún Yorùbá pẹ̀lú ọ̀tẹ̀. Ó rẹ̀ wá pé kí ni gbogbo ilé iṣẹ́ yẹn la fẹ́ yìí. Ẹ já develop ilẹ̀ wa. Bẹ́ẹ̀ni. Yorùbá bọ́. Mo wà lára àwọn tó fi jájà Yorùbá. Ọ̀tẹ̀ yìí ni mo fi rọra fún. Bẹ́ẹ̀ni fóònù bẹ́ẹ̀. Ọ̀tẹ̀ yẹn ti pọ̀ jù. Mo wà actively involved in Yorùbá nation. Tán bá béèrè lọ́wọ́ mi gan lẹ́ni pé Yorùbá ṣé ká gbà máa ní ẹ̀sìn lóògùn ẹ̀sìn tí mú láì jẹ́ àgbà. Ṣé pẹ̀lú eléyìí tá a ṣe? À ń ṣe lọ́wọ́ yìí. Ẹ ṣe mà. Àlàáfíà ẹ wo gbogbo ọ̀tẹ̀ ẹ wo gbogbo hatred tó ti wà lẹ̀ ẹ wo gbogbo ogun tó ti wà lẹ̀. Then Adédayọ̀ Victor tó bá wà ní gúúpù ẹ wọ́ọ̀lẹ̀ àwọn tó ń gbé síta ò dáa. Ó wà ní gúúpù ó fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọmọbìnrin. Ta ló ń jẹ́ gúúpù? Èmi ò ní gúúpù, èmi ò ń ṣe gúúpù mọ́mì mi, Ọlọ́run má jẹ́. Wọ́n ń wo bí wọ́n wà ń bíbà ní ìmọ̀ ẹni náà. Ní ìní gúúpù. Tó gba oríṣiríṣi náà kọ sí ìta ní Facebook. Ẹ jẹ́ kó stop gbogbo èyí ara wa là ń yẹ̀ yìí síta. It is well ìwọ Ọlọ́run akáwá túlẹ̀ Yorùbá ṣùgbọ́n òye tó jù ọwọ́ ọba Aláàfin Ọ̀yọ́ ló wà. Kì í ṣe orí bíbẹ́ lògùn orí fífọ́. Kì í ṣe bọ́n ṣe ń tákùn kan ní títò.
ó ti yé mi mà. ó fi sùúrù ṣe. ẹ ṣe gan, ẹ ṣe mà, ẹ ṣe kún. Next person. tó bá lè jù. kọ́ ìbọ̀wọ̀ ìjọba ṣòfin tó fi kálukú wà lábẹ́ òfin. ó ní kálukú mọ̀ wọ́n ara ẹ̀. constitutionally ayé rẹ̀ ayé. ẹ ṣe gan ma, God bless you ma, ẹ ṣe gan. Next person. Next person. Mayor. Yes, sister. Ekale sir. Hey, you better power tap. People are engaged now. You're not engaging. What? Ha. Wow. Timsy, thank you. Thank you, Timsy. Kini number one, kábíyèsí Ọba Gbe àti bàbá wa Ọọ̀ni Ifẹ̀. Wọ́n ní àìbọ̀wọ̀ fún àgbà nínú àdúgbò ló jẹ́ kí ayé kó lójú. Ṣé nígbà tó wà ní bàbá wa wà ní ìjọba? Nígbà tí Ọọ̀ni Ifẹ̀ ló ti bàbá wa Ọọ̀ni Ifẹ̀ tó jọba. Wọ́n ti gbé bàbá wa Ọọ̀ni Ifẹ̀ tó lọ sí ilé Ifẹ̀. Bẹ́ẹ̀ni. Inú ìgbà yìí ọ̀dọ̀ wa ṣe ìjà tí ṣe bàbá wa ṣíjọ́ àdéjà àti Aláàfin àná ìgbé ìjà yẹn ti parí. Ilẹ̀ ìgbà máa lọ síwájú. Wọ́n ti sọ ọ́ gbé parí pé nǹkan mi ni kábíyèsí Ọba Gbe wa mọ̀ pé ìdàgbàsókè sílẹ̀ Yorùbá. Ṣé tẹ́ bá rí láìgbà tí bàbá yìí ti jọba wọ́n pè nǹkan ní Ọ̀yọ́ tó ń ṣe. Ọ̀yọ́ yẹn náà ti ẹ ti jáde. Orí ẹ̀ ló ti ṣẹlẹ̀ sí. Àbò ọ̀nbù mọ́lẹ̀. Tó kú. Mo fẹ́ kí ọ̀rẹ́ kú. Yes, orí ẹ̀ náà ló ti ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Mo dẹ̀ rántí pé Ọ̀yọ́ Empower tó ń pariwo yìí. Ọ̀yọ́ Empower yìí. Kí ló ṣe fún wọn ṣe bí wọ́n fi kó wa lẹ́rú ni ṣe bí wọ́n fi ṣèyìn sí ẹrù bàbá wa ni. Ọmọ ìrọ̀dìrán wa. Wọ́n fi kó ṣèyìn sí wa lẹ́rù kí wọ́n ṣèyìn sí wa lẹ́sẹ̀ yẹn. Kí ló wá dùn nínú wọn tó bá pariwo Ọ̀yọ́ Empower wípé Ọ̀yọ́ Empower Ọ̀yọ́ tẹ́ fi kó àwọn ọmọ ìgbà tẹ́ fi Ọ̀yọ́ Empower ẹ̀ ṣe lọ fi kó àwọn ọmọ Ghana wa ṣe bí ara yín ara wa lẹ fi kó lẹ́rú. ẹ̀ ṣe lọ sí Ghana ẹ̀ ṣe lọ sí Cameroon nǹkan lọ fi kó wọn wá sí Nàìjíríà nígbà yẹn ṣe bí ara yín lẹ fi kó lẹ́rú tẹ kó ṣe ìṣẹ̀ṣẹ̀ wa tẹ kó ìpínísẹ́nu wa tẹ dì wá lẹ́nu ẹni ẹ̀kọ́ ọmọ ìyá mi lẹ́rù ń kẹ́rù ṣé bọ́ ṣe ń kọ́ ẹrú yẹn mi ò lọ sí Ghana kí n lọ jagun. Number 2 ni wọ́n ti ń gbà tí Ọọ̀ni Ifẹ̀ kan tó wà ń bẹ̀ nígbà yẹn ní ìmọ̀ tán ní ìjà kan kó wálé kókó wá parí ìjà tí àwọn ìlú wa bá ní Ifẹ̀ wípé ó ní òun jáde ó ní tóun bá máa jáde wípé ibì kankan tóun bá ti máa kọ mi lọ́nà ó máa pa màálù sílẹ̀ ó máa pẹ́ ẹran ó máa pa sí inú ibì kan ibi tó bá ti kọ mi lọ́nà ọ̀nà máa. Ọládé rẹ̀ mí. Yes, ìyá mi. Then gbogbo àwọn balọ́ba wọn láti fàkẹ́tì àòfin wọn bọ́ síta ìdúró ní Aláàfin wà ní gbangba ìta. Tí àwọn ọmọ yóò gbọ́ ni tí àwọn ọmọ sí i. Ó dìgbà tí máa tí bàbá yẹn tó wọlé padà káwọn àwọn ọba ẹ̀kọ́ tó wọlé padà sínú àòfin wọn. Lúbù ṣe. Ó rí i pé bàbá yẹn ó sì kúrò ju gbogbo wa ó tún kúrò ju gbogbo àwọn. Kí wàá la wá ń jà sí kí ló wá ń bá kí ló wá fà ìjà nígbà tí ìtàn ti wà lẹ̀ kí ló wá fà ìjà ìyẹn ni ò tí yé mi. Ẹkùn nǹkan tí báyìí tó wà bẹ́ẹ̀ tó ń ṣe ó ń develop àwọn everywhere. Ìyẹn Ọba Ọọ̀ni of Ifẹ̀ ẹni ìtàn Adéyẹyè. Ayé ọba bíi mẹ́ta tó jọ ìmáà yìí nǹkan tó ń ṣe yìí kó máa ṣe náà bó ṣe ń ṣe yìí ilẹ̀ Yorùbá ti gbòòrò délé lọ́nà. A develop sí. A ti develop. But instead of that, ìjà lè gbé wá sílẹ̀ Yorùbá. Ìjà ṣé ìjà la fẹ́ jẹ ni? Ẹ wo Ọ̀yọ́ kí ló develop lọ́yọ̀ ọkọ̀ tá à ń sọ yìí Ọ̀yọ́ tá à ń kankan kí ló develop mẹ́? Ẹ jàjà pé ẹ fẹ́ gbọ́ Ọ̀yọ́ state. Káàtẹ̀ máa pariwo kókè ẹ fún wa lọ́yọ̀ state. A fẹ́ gbọ́ Ọ̀yọ́ a fẹ́ dá dúró. Ẹ jàjà yẹn kẹ́ gbé sórí pé no Ọ̀yọ́ la fẹ́ gbà a fẹ́ gbọ́ Ọ̀yọ́ state. A fẹ́ bá Ìbàdàn ṣe mú káwọn àlọ́yọ̀ náà káwa náà gba state. Ẹ jàrújà yẹn. Ẹ jàjà pé náà lè ṣe máa ṣe wọ́n possible ni.
gbogbo aládéládé ló gbà fún kábíyèsí ọ̀hún Ifẹ̀ pé ibẹ̀ ilé Ifẹ̀ orúkọ ẹ̀ ní ilé Ifẹ̀ láti ṣẹ̀ wá o. ibẹ̀ fẹ̀ ilé Ifẹ̀ ó fẹ̀ lọ títí lọ dé Brazil. Ní kọ́ṣù wa tó ń sọ ní Brazil ẹ̀ ní wọ́n sọ èdè tá à ń sọ wọ́n sọ ní Brazil. Bàbá wa Ọ̀ọ̀ni dẹ̀ máa ń lọ síbẹ̀. Wọ́n lè máa ń lọ bẹ́ẹ̀. Kí ló ń ṣe yín gan? Kí ló ń ṣe yín pípù yìí? Kí ló ń ṣe yín pípù yìí? Ẹ sọ wá lórúkọ ẹ sọ ẹ̀kan ń dalẹ̀ Yorùbá rú mi náà. Ẹ dalẹ̀ Yorùbá rú mi. Ẹ jọ ẹni tó bá bọ bàbá wọn wá dé a nífẹ̀ẹ́ dáadáa. Ìrẹ́pọ̀ la fẹ́ nílẹ̀ Yorùbá. Kọ́ lọ gbé gbogbo ẹgbẹ́ báyà èmi lọ̀gá yẹn. Wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́. Ó lè fún anybody jọba, ó lè fún anybody tẹ oyè. Òun ni àrólé Odùduwà kì í ṣọba. Kábíyèsí ọ̀rẹ́ fẹ̀ ń ṣọba, àrólé Odùduwà. Wọ́n ń pè nígbà kejì òun kò tọ́ ní òkè ìgbà. Anybody ló lè jẹ́. Ẹ jẹ́ kó kún mí, ẹ ṣe sísá mi. Ẹ ṣe thank you so much, sir. God bless you. Next person. Next person. Ẹ jẹ́ mo lè sọ̀rọ̀ báyìí ma. Ẹ sáré sọ̀rọ̀ sá. Ẹ káàbọ̀ sá. Okay. Mo kí gbogbo ilé àdékù ètò náà. Ó dà pé Sam ti wá lẹ́ẹ̀kan, ẹni tó bá ti wá máa drop wọn, ó yẹ máa sọ̀rọ̀ lọ. Okay, ọ̀rọ̀ tí màmá wa tó wá láti Ifẹ̀ yẹn sọ lẹ́ẹ̀kan ni mo fẹ́ wá ṣe àfikún ẹ̀. Ìyẹn Yálódé tó wá láti Ifẹ̀. Nǹkan tó lè ṣẹlẹ̀ ni pé wọ́n sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan nípa pé bóyá àwọn èèyàn bó ṣe ń sọ̀rọ̀ pé ń ṣe sí Ifẹ̀ ṣe pé ọkàn bẹ́ẹ̀ nǹkan tó jẹ́ kí àwọn èèyàn majority àwọn tẹ́ bá rí ní platform tó bá support Ifẹ̀ wọ́n ń ṣọmọ Ifẹ̀ o. Tell you categorically èmi tí mo sọ̀rọ̀ sí mi ṣọmọ Ifẹ̀ I'm from Remo from Ṣàgámù ṣùgbọ́n nígbà tá a bá ń wò tí wọ́n bá ti Ifẹ̀ yẹn ṣubú ibo lọ a máa náwó sí bó jẹ́ ilé wa. Àwọn ta jẹ́rẹ̀ mọ́ bí ìṣòwò ta ti wá. Nígbà wá ti Ifẹ̀ yẹn ṣubú wà lè defend ẹ̀. Adágbébi táwa yìí náà kò jẹ́ kankan mọ́ nìyẹn. So ìyẹn bẹ́ẹ̀ ṣẹ́ ni ó dáa kí a máa ṣèwádìí ká lè máa ka ìwé ká lè máa ṣe research lórí ìtàn wa dáadáa. Mo gbọ́ tó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé wọ́n ní àgbà akin pé Ọọ̀ni ò lẹ́tọ̀ọ́ láti fi hàn jẹ́ àgbà akin. Ká bá mọ ìtàn dáadáa á mọ̀ pé àwọn kan mìíràn máa ń sọ nígbà mi máa ń yàtọ̀ síra wọn. Ìkọ́ni kò tẹ́lẹ̀ kí n sọ bẹ́ẹ̀ ni pé Ọ̀rànmíyàn jẹ Ọ̀dọ́lé nífẹ̀ẹ́ tí bàbá Ìjẹ̀bú jẹ́ ń sìn. Ọ̀dọ́lé tí bàbá Ìjẹ̀bú jẹ́ ń sìn Ọ̀rànmíyàn jẹ́. Jíòkè Àjàyí jẹ́ Awólọ́wọ̀ jẹ́. Nígbà tó Ọ̀rànmíyàn jẹ́ yẹn àwọn ọmọ ogun tó máa ń tẹ̀lé Ọ̀rànmíyàn tó jẹ́ second in command léèrìn Ẹ̀yọ̀ ló máa ń pè because àwọn ọmọ ogun Ifẹ̀ gbà yẹn ọmọ ogun Ẹ̀yọ̀ ló máa ń pè wọ́n léèrìn Ẹ̀yọ̀ ló máa ń pè ẹni tó dẹ̀ tẹ̀lé léèrìn Ẹ̀yọ̀ ló pè ní àgbà akin ọlọ́ba ìṣígùnsìn ni mo ṣe ló bẹ̀jà ká máa ka ìwé dáadáa. Jẹ́ gẹ̀ẹ́sì wa ṣé ìwọ́n níbẹ̀ ni pé màmá Bísí náà sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan kó tó ní pé wọ́n lọ wọ́n sọ̀rọ̀ nípa Lísàbíyà nǹkan pé bóyá Ẹ̀gbá wọ́n wà lọ́dà kíníkan ẹ máa gbọ́ màá ṣe ní ó dùn pé wọ́n lè jọmọ Ẹ̀gbá tó wọn mọ ìtàn yẹn débẹ̀ pé ogun Bìíní tó dé Èkó ló bà àwọn ará Ẹ̀gbá lẹ́rù tó fi lọ bá Ọ̀yọ́ ń gbà ètò Ọ̀yọ́ ṣe náà lẹ́bàá ló ń gbà pé jẹ́ ká sáyà alliance pẹ̀lú alliance ní Ọ̀yọ́ sọ di tribute wọn Ẹ̀gbá lọ́wọ́. Kó ṣe kí wọ́n kọ́ lẹ́rù àbí kankan no you can fact check me ìyàwó ìwé ẹ̀dá dáná alliance ni lọ sọ di tribute wọn Ẹ̀gbá lọ́wọ́ ń gbà yẹn kẹ́ni kó ṣe gbogbo Ẹ̀gbá akẹ́nìkan àti Òkòní lágbóró sí lára wọn lágbóró lónìí Ìbàdàn. So these are the things tí mo gbé ó bẹ́tà ká máa mú ẹ̀mí nípa ìtọ́ tá bá mọ̀ kò sí kankan. Okay, gbà tó dẹ̀ máa gba ara wọn padà lọ́wọ́ kìíní that was 1775 láyé Lísàbí 1775 ni ṣùgbọ́n Lísàbí kọ́ ló kọ́ wọn débi tó wà yín sí i ṣó lẹ́kẹ́ ló kọ́ wọn débi gbà tó gùn dípẹ̀ kú that was 1820 between 1827 to 1830 tó gba wọn kí ni ẹ̀ ń gbà pé tá bá mọ̀ ìbá dáa àwọn tó lè sọ̀rọ̀ nípa pé bóyá ìrànlọ́wọ́ tí Ọ̀yọ́ ṣe àbí gbà nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo wa lájọ ń ra lọ́wọ́ ṣùgbọ́n tí Ọ̀yọ́ wò táwọn ọmọ Ọ̀yọ́ ìsìn ò bá bẹ̀ sí ní ṣe nǹkan tó ń ṣe yìí àwọn èèyàn ní máa tú ìtàn síta tábàdí ká máa sọ ẹ́ tó ràn ilẹ̀ káàrọ̀ jẹ́ lọ́wọ́ tá a fi wà pẹ̀lẹ́ ní Ìbàdàn láwọn máa dárúkọ that was 1840 Òṣogbo bẹ́ẹ̀ ni torí kò táwọn Fúlàní yẹn plan ni pé àwọn máa wá ti dàbọ̀ omi òkun lẹ́kọ̀ọ́ tàtà bá pẹ̀lú àtọ̀ tó ti dàbọ̀ omi òkun lẹ́kọ̀ọ́ ṣe bí sí ilẹ̀ Yorùbá padà sí lẹ́kọ̀ọ́ ibi omi òkun ọpẹ́lọpẹ́ Ọdẹ́rìn lọ láti Ìbàdàn he is the one that save us so tó bá sọ pé bí akẹ́kọ̀ọ́ gba glory ilẹ̀ Yorùbá lé ní pé tó jẹ́ káṣíwá papọ̀ lẹ́ni Ọdẹ́rìn lọ ló máa sọ pẹ̀lú àwọn Ìbàdàn because I do feel the fact so bí ẹ ṣe ń ní ẹ tó bá lè sọ nípa pé bóyá òkè o nípa àjọṣepọ̀ tó wà láàrin Aláàfin àti Ọọ̀ni àbí nǹkan bẹ́ẹ̀ yẹn I could remember vividly pé the last Ọọ̀ni tó lọ sí Ọ̀yọ́
was Adesoja Aderemi. That was 1937. Atọ́lọ́ṣẹ́ meeting àwọn ọba. That was 1937. Lẹ́yìn ìgbà yẹn gbogbo iṣu ṣẹlẹ̀ tó sẹ́yìn tó lọ mọ́. Kò lọ síbẹ̀ mọ́. Lọ́tọ̀ títí Ọọ̀ni Adéyẹyẹ lọ nígbà tó wọ tó jọba tán ní 2015 December I could remember vividly. Kò sọ kọ́lá àfikún kó ń bọ̀ ẹni fà check mi ó lọ pa Aláàfin ní church ni. On notice ni Aláàfin padà àgbà ń ta ni pé ó yà ó lẹ́nu. Thank you, Mayor Pilot. Táwọn Yorùbá mọ̀ ó lè ká máa bá ara sọ̀rọ̀ lóko sí ẹ̀yà mi láàrin wa gbogbo wa náà ìyá Yorùbá ni wa. Gbogbo àwọn kìíní gbà mí dábàá ń wò dáadáa ní mọ̀ pé kìíní bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. So gbogbo wa tẹ́mi kọ́ níbẹ̀ ni pé tí a bá ń ní ká máa sọ lọ a máa tọwọ́ bọ àwọn nǹkan tó yẹ ká tọwọ́ bọ gbà mí. Ètò ìjì bẹ́ẹ̀ ni pé kí gbogbo wa jẹ́ ìkan ká parapọ̀ ká jẹ́ ìkan náà. Kí nìdí ni pé Ọ̀yọ́ ò ṣe é gé kúrò lára wa. Bẹ́ẹ̀ ni tí Yorùbá dẹ̀ sọ pé àwọn ọ̀wá láti Ifẹ̀ ìbò ní bàbá wọn ti wá. Ó dà example lè léyìn sí nígbà tí Ọọ̀ni lọ́dọ̀ Aláké sọ pé ilé làwọn ti wá bàbá àwọn ní Ọọ̀ni. You can check it on TikTok. Déjì Àkúrẹ́ ó ṣe program kan Ọọ̀ni ti débẹ̀ wọ̀ni bábí up 20 or 30 minutes kí Déjì tó dé. Ọọ̀ni wá ní pé ó yẹ kí Déjì tó wà ní kóhun tó dé ní ọkọ̀ bẹ́ẹ̀. Bàtí Déjì máa gba mic Déjì Àkúrẹ́ láti máa sọ pé Ọọ̀ni ò ní bínú torí ọmọ ẹ ló ń ṣe nǹkan. Bàtí bàbá yẹn máa bẹ̀rẹ̀ lọ́mọ ẹ̀. Ẹni jáde sáṣẹ lórí TikTok ló wà ń bẹ̀ ọmọ ẹ ló ń ṣe nǹkan ò ní bínú. That's what he said. Kò ń ṣe pé ọjọ́ orí ló ń sọ ó wò pé ibi tí gbogbo ti wá ní agbọ́dọ̀ tún ibẹ̀ yẹn ṣe. Of course ọjọ́ orí kọ́. Ọmọ tó bá sọ lẹ́nu sàpò ìyàkọ́. Tó gbogbo tá à ń sọ láwọn ká wo dáadáa síra wọn tá bá ní ká sọ níbi tọ́rọ̀ sì dé dúró lẹ́yìn mi ò tí ì rí bí kan ṣo tí bàbá wa Ọọ̀ni Adéyẹyẹ fi jẹ̀bi ọ̀rọ̀ yìí. Because ìtẹ̀síwájú ilẹ̀ káàrọ̀ òjìrì ló kó ṣe pé ìtẹ̀síwájú Ifẹ̀ nìkan tí gbogbo ilẹ̀ káàrọ̀ òjìrì ló jẹ bàbá yẹn lógún. Gbogbo tó ṣe káàkiri náà mélòó ní bóyá ló ṣe síbẹ̀. Sátẹ́lẹ̀ káàbọ̀ tó ṣe síbẹ̀ ó dẹ̀ ṣe ibẹ̀ resort gbogbo tó kó ṣe káàkiri. Bẹ́ẹ̀ni. Lóhùn kí n ṣọba Ifẹ̀ nìkan. And people are benefiting from it. Àwọn èkó sì tó ń ṣe lọ́gẹ̀dẹ̀ park lákùrẹ́ náà. Tí gbogbo àwọn kìnìún yẹn ló mú kí àwọn ọba tó kù kan mílẹ̀ tí wọ́n kú gan máa ṣe lùkọ́ bẹ́ẹ̀ yẹn tí ó ṣe pé bóyá ọ̀rọ̀ kọ́ka padà sọ́ọ̀nù kan ṣe kinní kan irú bàbá wọn lù kọ́ka padà sọ́ọ̀nù kan ṣe kinní kan pé àwọn alọ́ba àwọn kinní kan lórí àwọn owó ìrànlọ́wọ́ olùṣẹ́ àwọn ará ìlú ẹ̀ náà. Ọmọ bàbá wa ẹ bá mi ò tó lọ ṣe dé yẹn. Ó bá tún ṣe lọ báyìí á máa fi gbọ́n lọ́lọ́kan. So ẹ jẹ́ kí fẹ́ẹ́ mi láyè kó sọ.